Ẹ kú dédé àsìkò yìí gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ọ̀dẹ̀ ọdún bí ṣe dáadáa là bá yín. Orúkọ tèmi ni Bámijí Mújìbọ̀ Oyèkúnlé tí gbogbo ayé mọ̀ sí Kúnlé Bámijí. Ọ̀rọ̀ kan ni mo mú wá sí ti gbọ́ yín o. Yorùbá bọ̀ wọ́n ní náání 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 ohun tá a bá ní báyìí ṣe bóun náà là á náà ní. Báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́ gan-an nínú ọ̀rọ̀ Yorùbá? Ní ayé àtijọ́, bàbá olówó kan wà tí wọ́n ń pè ní Káríabà ní ìlú Náání. Nígbà náà, bàbá yìí ní owó, ó ní ọlá tó jẹ́ pé ọba ìlú náà gan-an kò tó wojú rẹ̀. Sẹ́ẹ̀sì mọ̀, Yorùbá bọ̀ wọ́n ní tá a lè sin ò bá gbé bí kì í ṣe légbò. Kódà olórí ogun ìlú tí bàbá olówó Náání ní í ṣe. Ó dọjọ́ ọjọ́ kan, bí bàbá yìí bá ti pa ẹran, yóò wọ inú igbó lọ, yóò lọ pa ẹran wá. Bó bá ti pa ẹran, yóò ní ẹ pín Káríabà, gbogbo abà pátá ló gbọdọ̀ jẹ. Wọ́n wá pín ilé kọ̀ọ̀kan lékiri ẹran kọ̀ọ̀kan. Bí wọ́n bá ti wá pín ilé kọ̀ọ̀kan lékiri ẹran kọ̀ọ̀kan yìí, sẹ́ẹ̀sì mọ̀ polówó ni ohun tó bá ti wí lábẹ́gẹ́ o. Ọba ìlú kò láṣẹ lórí ohun tó bá wí, torí wípé ibi tí ọmọ èèyàn bá nígbàgbọ́ wípé agbára wà, níbẹ̀ ni agbára wà o. Èdè ilé ìbò kan ló sọ bẹ́ẹ̀. Ó ní power resides where men believe it resides. Ibi tí ọmọ èèyàn bá nígbàgbọ́ wípé agbára wà, ibẹ̀ náà ni agbára wà. Ibẹ̀ gan-an lágbára gbé. Tọ́ kí n má dé ìnà pẹ̀nu. Ní ayé ìgbàanì, bàbá yìí ní oko ńlá kan. Kì í jẹ́ pé fi ń dáko àrójẹ o. Ń fi ń pa ẹran ni. Kò wá sí ọmọdé kankan lóhùn tó bá pa ẹran tí ẹran ìbárapàlà wọnú oko bàbá yìí títí ń pa ẹran. Ẹnì kankan ò lè gbé ẹran òun ló ní. Kódà kò bá kú bẹ́ẹ̀ kò jẹrà. Kò sí nǹkan kan tó gbọdọ̀ ṣe. Ẹni tó pa ẹran ò gbọdọ̀ lọ gbé. Èmi ní tiyín tòótọ́. Ó dọjọ́ ọjọ́ kan, lọ́mọdé kan bá wò pé ìkiri ẹran kọ̀ọ̀kan lé kọ̀ọ̀kan kó lè tó wà. Òun bá gba inú igbó lọ. Bó ṣe gba inú igbó lọ, ó mọ̀ wípé ẹran tó ń bá pa kò gbọdọ̀ wọ inú igbó bàbá olówó Káríabà yìí. Tó bá fi lè wọ bẹ̀, ó di ti ẹnu. Gbogbo bí ṣe wá ń rìnrìn àjò rẹ̀, ó ṣàárín kí ẹran tó bá pa kó má bàa lè wọ inú oko Káríabà. Ó wá yá orí ẹran ńlá kan. Ẹtu rèé ló náà báwo ó bá bẹ̀rẹ̀, ó bá túbọ̀ rẹ̀ sí pẹ́ẹ́. Ẹtu ìmúbọ́ ní bá ń sáré lọ, ní ń sáré lọ, ní ń sáré lọ. Nígbà tí ó sáré, ó bá bọ́ sínú oko Káríabà yìí. Ìgbà tó bọ́ sínú oko Káríabà ni ọmọ yóò bá tún dẹ̀yìn. Ó lé ẹtu náà wọnú oko Káríabà. Ní àsìkò tó lé ẹtu yìí wọnú oko Káríabà, Káríabà náà ń dẹ̀gbẹ́ lọ́wọ́. Làwọn méjèèjì bá ń lé ẹtu. Wọ́n ń lé. Káríabà náà yìnbọn pẹ́ẹ́. Ẹtu ìtúnbọ́. Wọ́n tún sáré tẹ̀lé. Wọ́n ń sáré tẹ̀lé. Bẹ́ẹ̀ lọ́mọdé ìbá dúró. Ó wá nà ìbọn látọ̀ọ́kán. Nígbà tí ó na ìbọn tiẹ̀ tó na sí tó nú pẹ́ẹ́, lẹ́ran ìbá mú. Ó bọ́lẹ̀. Ó ṣubú. Ọrùn ni ìbọn ti mú ẹran náà. Nígbà tí wọ́n ó débẹ̀, ọmọ ní ẹ mọ̀ sí ń bàbá. Mo dúpẹ́ o. Ọba ní àìdúpẹ́ ara ẹni. Ìwọ gan-an ló yẹ ń dúpẹ́ fún. Ìbí wọ̀ ló rẹ́ran wọnú oko mi, ó bá wà yíká. Ó ní inú oko Káríabà ni. Ó sọ ọ́ sọ́kàn bẹ́ẹ̀.
ó ní bàbá kí wọ́n la fẹ́ ṣe báyìí, ẹ bá mu jẹ́ àlà méjì, ẹ là ń tẹ́ bà fún mi, ẹ là fún mi kí n máa gbé tèmi lọ. Káríàbà ní n ò ní fún ọ ní nǹkan kan, bí n bá gbé dábàá tí n bá yanjú rẹ̀ tán, ìkìrí kan tí wọ́n fún ìdílé rẹ̀ ń jò jẹ́ méjì, torí pé mo rí ọlọ́mọ eke mi ò sì ní fẹ́ yàn ọ jẹ. Ọmọ yìí ní ìkìrí méjì, àwa mẹ́rin nínú ilé. Ó rò sọ́kàn bẹ́ẹ̀ ó ní bàbá ẹ dákun ẹ jẹ́ ó jẹ ìkìrí mẹ́ta. Káríàbà ní láyé mo ti wá fẹ́ ṣàánú rẹ tẹ́lẹ̀ ni, mo ní ṣàánú rẹ mọ́. Ìkìrí kan náà ni mo fún ìdílé yín. Bẹ́ẹ̀ lọ́mọ ìbágbéra ó ní bàbá àti ìkìrí kan àti méjì ẹ fi ilẹ̀ ẹ máa mú lọ. Ló bá ní tètè kúrò nínú ọgbà mi ní ìsìn, kódà bó bá pẹran mi fúnra lára rẹ èmi mo ní. Bọ́mọ ti jáde kúrò nínú àbá Káríàbà, bó sì ti kó tó kúrò nínú oko Káríàbà báyìí, bẹ́ẹ̀ ló tajú kán ló bá rí ọ̀yà ńlá. Ọmọ yìí pa ọ̀yà yìí, kò pẹ́ o tó ní kó máa lọ àbá pé nígbà tó ń tiẹ̀ ti rọ́yà pa, ọ̀pẹ ní fọlọ́n sí báwọn ó sáàrí nǹkan jẹ. Ní bá tún lọ wẹ́rẹ́ ọba rókété lọ́ba pa á. Èmi ni tí ń tòótọ́. Nígbà tọmọ yìí ó fi délé, ó gbé ọ̀yà pamọ́, ó mú òkété jáde. Gbogbo àwọn ará bàbá fi ń ṣe ẹ̀yẹ pé orí nǹkan olóná ló kó gbẹ, orókété kékeré pa, inú rẹ̀ ń dùn. Ọmọ yìí ní ìtagbára mi ká tí mo rí pàánù o. Kò pẹ́ kò jìnnà, ọmọ yìí náà yanjú ẹran rẹ̀. Nígbà tó yanjú ẹran rẹ̀ tán, wọ́n pín ẹran ìkìrí kan délé wọn. Bàbá rẹ̀ ní àwa ti jẹun. Ó kọ́kọ́ yà àwọn èèyàn lẹ́nu pé ẹ ti jẹun. Bó lẹ ti rẹ́ran jẹ́ abẹ́ ìjà sán ni. Bàbá ní ìbẹ́ ẹ̀rọ ọmọ mi tó pòkété wálé, ní tá fi jẹun náà nù. Bàbá ní à ń sẹ̀rẹ̀ ẹran gàlà, ẹ̀ ń sẹ̀rẹ̀ ẹran òkété. Kí lẹran òkété níwájú ẹran gàlà? Bàbá ní èèyàn mi, nání mi bó wọn nílà nání òkété tẹ́ a lọ́rùn. Nání òun wa ní lànà ní. Nígbà tí ó di ọ̀sán bí ọwọ́ ìrọ̀lẹ́ tí ó ń kálukú ti lọ oko tó ti bọ̀, wọ́n wá ń ta ayò. Ọmọdé yìí wà ńbẹ̀. Ọmọdé ní ẹ kú kalẹ̀ o. Wọ́n ní ọmọ bàbá náà ní ẹ̀wọ̀n ńlẹ̀. Wọ́n ló pòkété kan bàbá rẹ̀ nílẹ̀ náà ní. Ọlọ́run má jẹ́ kú díyà. Kò yí àwọn ará àbá wípé ó ti pa ọ̀yà kan. Bẹ́ẹ̀ wọ́n sì jẹun tó tẹ́ wọn lọ́rùn. Wọn ò dúró dẹran ìkìrí kan bàbá Káríàbà. Báwo ni a ó ṣe mọ̀ wípé nání òun wa nílà nání bó ṣe kárí oko tó kárí alé? Bọ́mọ yìí ṣe sọ̀rọ̀, ó ní bàbá mi ní tá a bá ní báyìí là nání o, nání. Gbogbo àwọn ọmọ kéékèèké tó wà láyìíká wọ́n gbéra, wọ́n sáré lọ ilé wọn. Wọ́n lọ sọ fóbí wọn pé ọmọdé ní nání òun wa ní báyìí òun là nání. Ọ̀rọ̀ yìí kárí ilé ó kárí oko. Nígbà tí ó dọ́dọ̀ ọba, kábíyèsí ní láti wákàtí lọ ohun tá a máa pẹ̀lú wà nílùú nání. Nígbà tí ò tiẹ̀ túrun kankan lára bàbá olówó, kò rí irú rárá. Ó ní kódà ẹ bá àgbẹ̀ ń lu nàní, ẹbí mi mọ̀ bọ́ yín, èmi náà sì ni wọ́n mọ̀ bọ́ yín. Káríàbà ló kọ mi jẹ́. Ohun tí mo fẹ́ jẹ́ ó yé wa ni pé gbogbo ohun tó bá ti ní báyìí jẹ́ ó tẹ́ ọ lọ́rùn. Bó bá wà fúnra rẹ tó jẹ́,
ó mọ̀ pé àgùn rẹ̀ ló ń jẹ, kódà kò bá àmọ́ kékeré báyìí. Àmọ́ ohun tó tọrọ lọ́wọ́ èèyàn kò lè tó wọ̀ gan dépò pé yóò tó ẹbí yóò tó ará. Èèyàn mi, Kúnlé Oyèbámijí ni wọ́n ń pè mí. Orúkọ ọ̀kan ni ìwà ni Kúnlé Bámijí. Orúkọ mi jẹ́ ẹ̀gbọ́ àyàn gidigbo ní mo ti ń kó gíbò lu ọgbọ́n kí gbogbo olóyè àti ọ̀mọ̀ràn kí wọ́n lè jó. Ó dàbọ̀.